kábíyèsí rẹ ò Elédùmarè, ọba mi ọba tẹ́rẹrẹ kárí ayé, ìwọ ni àjíkí àjígẹ̀, ìwọ náà ni ọba àwọn ọba olúwa àwọn olúwa. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ Elédùmarè o wípé o tún dá mi sí títí dọjọ́ òní. Mo dúpẹ́ pé o dá mi sí, o dá ẹ̀mí mi sí o. Ògo ni forúkọ rẹ lókè ọ̀run fún àǹfààní ńlá bàǹtàbàǹtà tó fi fún mi láti lè tún sọ apá kejì ìtàn ìbápàdé láti ọ̀run wá. Gbogbo ẹ̀yin ènìyàn tí ẹ̀ ń gbọ́ mi pátá, ẹ kú dédé àkókò yìí o, ẹ kú dédé wòyí, kò ní bàjẹ́ fún yín, á dáa fún yín, ojú ò ní tì yín o, ojú ò sì ní tẹnì kọ̀ọ̀kan wa. Ní apá kejì ni ó ti parí ìtàn tá à ń bá lọ, ìyẹn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ní apá kìíní mo sọ nípa ọba olókìkí kan àti arẹwà tí ọba ní kó fẹ́ òun tí ò fẹ́, àtẹrú ọba, olórí ẹrú ọba tí ọba ránṣẹ́ tó lọ sọ́jà, ó pàdé arẹwà lójú ọ̀nà, wọ́n dẹnu òfẹ́ kọra wọn, bá fẹ́ ra wọn. Ẹ má gbàgbé pé ibi tí mo bá tòun dé ní apá kìíní ni wípé olórí ẹrú yẹn kú nígbà tí ìyàwó rẹ̀ wà ní oṣù kẹrin. Ìgbà tó yá ó bímọ, ọmọ lọ ìlú òyìnbó, ọmọ ṣoríire, ọmọ wálé. Àwọn ọba wọ́n fọmọ jóyè, ṣùgbọ́n lọ́jọ́ oyè lọmọ jókòó sórí àga tí wọ́n fòògùn sí. Ọjọ́ kejì ló kú. Ibi tí mo bá tàun dénú ní apá kìíní. Ní apá kejì rẹ̀ yìí kẹ́ wá farabalẹ̀ kẹ́ bá mi kálọ. Kábíyèsí rẹ̀ Elédùmarè. Ní ọjọ́ oyè tí mò ń wí yìí, oníjóńjó aláyọ̀ ń yọ̀, wọ́n ti filé pọn tí wọ́n ti fọ̀nà roka. Màlúù, òkú màlúù ló sùnlẹ̀ rẹpẹtẹ yìí. Oyè lọ, gbogbo ẹ̀ ń dùn yùngbà, láì mọ̀ wípé oyè ẹ̀dẹ́ ni, láì mọ̀ wípé àti gbẹ̀mí ọmọkùnrin yìí ni wọ́n ń wà. Àga oyè tí wọ́n ní kó jókòó, wọ́n ti fi oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ sórí rẹ̀. Ọmọ òsì mọ̀. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi, pápá yóò ní mú yín o. Ọmọ yìí jókòó, wọ́n parí oyè. Nígbà tó dọjọ́ kejì, àìsàn ráńpẹ́ bá bẹ̀rẹ̀. Bí eré bí àwàdà, bí àwàdà bí eré, ọmọ yìí bá jáde láyé. Ló bá kú o. Ọ̀rọ̀ burúkú rèé. Ohun burúkú ni kí májèsí tójú òbí rọ̀rùn. Ọmọ ò ní kú mọ́ wa lọ́wọ́ o. Àní gbòkú ọmọ wa gbìn láéláé. A ti mà ti wáyé àwọn ọmọ wa o. Bí Olúwa ti ń bẹ tẹ̀mí rẹ̀ wà láàyè, àní máa ti padà wọn lágbára Ọlọ́run. Bó tu kò rí, àní sunkún lórí ọmọ. Tábà dẹ̀rẹ́ ni tírú rẹ̀ ti ṣẹlẹ̀ sí, lágbára Ọlọ́run Elédùà, irú rẹ̀ ò ní ṣẹlẹ̀ lọ́dọ̀dẹ̀ yín mọ́ o. Ẹ ní rí kú ọmọ mọ́ lágbára Ọlọ́run. Ẹ ní rí ohun gbé sọnù bí ò ṣe bí ọmọ. A dá fẹ́nìkọ̀ọ̀kan wa. Ọmọbìnrin arẹwà yìí kú. Ayé burú, ayé níkà, ayé dóró. Gbogbo ènìyàn arádùúgbò, gbogbo ọ̀nà bẹ̀sì náà káwọ́ lórí náà bẹ̀sì ń ké yéèyé ni wọ́n ń sunkún o. Wọ́n bomi lójú wùrùwùrù. Wọ́n wẹ̀ fún òkú yìí o. Wọ́n bá gbé inú pósí. Àwọn tó gbé pósí rù, wọ́n fẹ́ gbé lọ sí itẹ́, èyàn níbi tán máa ń ṣe òkú sí o. Ìyá ọmọ náà bá paradà ló bá múra. Aṣọ dúdú ló wọ̀, gèlè dúdú ló wọ̀ sórí. Gbogbo ẹ̀yin abiyamọ o, ẹ ní wọ aṣọ ọ̀fọ̀ nítorí ọmọ yín. Ó náà fẹ́ tẹ̀lé òkú ọmọ òun. Àwọn èèyàn ní àgbẹ̀dọ̀, wọ́n ní kò gbọdọ̀ rí bẹ́ẹ̀. Ó ní ẹ fi mí lẹ̀ o, ẹ má dá mi lẹ́kun rárá. Ó ní ayé burú, ayé níkà. Èmi àtọkọ mi tí a fẹ́ra lówùúrọ̀ kùtù ayé wa, wọn jẹ́ bára wa dọ́jọ́ dégbà kankan nígbà tí wọ́n ti fi dá mi lóró. Ọmọ tí mo tún gbójúlé pé òun lè bá sí mi, ọmọ òun náà ni wọ́n tún pa yìí. Bí ọmọ ò bá sí òun á sí ọmọ ara òun.
kábíyèsí Elédùmarè ohun burúkú gbà ní o. Lágbára Ọlọ́run bólúwa ti ń bẹ tẹ̀mí rẹ̀ wà láàyè, gbogbo apẹ́tà porongodo àní mo bojì ọmọ wa, àní fọwọ́ wa gbọ́mọ gbin o. Lágbára Ọlọ́run Elédùà bẹ́ẹ̀ ló sì máa rí. Nọ́mbà gbòkú iná bá ń lọ, gbogbo ènìyàn káwọ́ lérí ni wọ́n ń sunkún. Ìyá ọmọ yìí náà ń tẹ̀lé wọn, àwọn èèyàn kí pẹ̀lẹ́ náà kí pẹ̀lẹ́. Àwọn tó wá rúpó sí àlejò ni wọ́n, àjòjì ni wọ́n nínú ìlú. Bí wọ́n ṣe dé ìkóríta mẹ́ta, ọ̀nà kan gba ọwọ́ ọ̀tún níwájú wọn, ọ̀nà kan tó gba ọwọ́ òsì. Wọn wàá mọ eléyìí tó yẹ kán gbà ńbẹ̀. Ibẹ̀ náà ti dẹsẹ̀ dúró. Kí ẹni tó fẹ́ júwe ọ̀nà fún wọn tó dọ̀dọ̀ wọn, lọkùnrin kan yọ ní ọwọ́ ọ̀tún. Ọkùnrin yìí ní ẹ dúró jẹ́. Kí nìdí rẹ̀ tó fi sọ bẹ́ẹ̀? Nígbà tó rí pé gbogbo èèyàn ló ń kígbe, ni wọ́n ń dárò, ni wọ́n ń bomi lójú. Ó sì rí pé wọ́n gbé pósí dání. Ó ní ẹ dúró jẹ́. Gbogbo wọn sì dúró. Bẹ́ẹ̀ ni pé ó fi àṣẹ sẹ́nu ni. Ó ní ẹ sọ pósí ń kalẹ̀. Lọ́gán làwọn tó ru pósí bá sọ pósí kalẹ̀. Ó ní ẹ bìlà, wọ́n sì bìlà. Ìyẹn ni pé wọ́n sún sẹ́yìn. Ọkùnrin tó gbàdé yìí, òun ló dáwọ́lé pósí òun. Ó ní ọ̀dọ́mọkùnrin mo wí fún ọ. Ó ní ó dìde kó gbéra ńlẹ̀. Àwàdà ni eré ni. Òkú tó ti kú bá mi dùdùdùdùdù. Lójijì ló bá fòǹde. Ariwo bá ta lòkìkí kan. Ní ọkùnrin bá di ọmọkùnrin tó jíun, ìyẹn ọmọkùnrin tó kú tó ti jí. Ọkùnrin tó jí yẹn bá dì mú, ló bá fà lọ́wọ́ fún ìyá rẹ̀. Ayọ̀ ńlá sọ lọ́jọ́ tí mò ń wí yìí. Ìbànújẹ́ wọn lójú ẹsẹ̀ ló paradà ló di ayọ̀. Ìwọ tó ń gbọ́ mi ní àkókò yìí, mi ò mọ ohun tó ń là kọjá, mi ò mọ ohun tó ń dojúkọ, mi ò mọ ohun tó ń dojúkọ. Ṣùgbọ́n mo sọ àsọtẹ́lẹ̀ sí ọ lórúkọ Olúwa. Gbogbo ẹkún àdásùn tó ń sun nínú ilé, gbogbo ẹkún àsunrìn tó ń sun ní gbogbo ìgbà, láti òní lọ ọ̀gá ògo nu omijé rẹ nù. Ẹkún rẹ mo pàṣẹ kó paradà kó di ẹ̀rín. Ìbànújẹ́ rẹ kó dayọ̀. Láti òní lọ gbogbo ohun tó ń pa lẹ́kún kó paradà ní bìrí ní manáwáyì kó bẹ̀ sí palẹ́rìn ayọ̀. Bẹ́ẹ̀ ni ó sì rí. Kò sóhun tí ó yí padà lágbára Ọlọ́run Lédùmarè. Ọmọkùnrin jí ojú tọ̀tọ̀ ojú tẹlẹ́gàn, ojú tí amọ́niṣe ni, ojú tí àwọn àfànìmọ́niṣe ni, ojú tó ti aṣenibánidárò. Torí ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ nínú àwọn tó ń ṣèyá rẹ̀ pẹ̀lẹ́. Ojú wọn náà ni ìyanu òun ṣiṣẹ́ lẹ̀ bí ó ṣe rí fún wọn náà nù. Ojú àwọn ọ̀tá rẹ̀ báyìí Ọlọ́run yóò ṣe é lógo. Ọ̀tá tó bá sọ pé òun kọ̀ òun ò ní gbọ́, tó ní kì í ṣojú òun ní ire rẹ̀ yóò dé lẹ́yìn rẹ̀ lágbára Ọlọ́run Elédùmarè. Bẹ́ẹ̀ ni ó sì rí. Adáfẹ́ nìkan kan wá. Ọmọkùnrin ń jí, ó fà lé ìyá rẹ̀ lọ́wọ́. Ayọ̀ bẹ̀rẹ̀, ìdùnnú dé. Ìbànújẹ́ dohun gbàgbé nínú ìdílé wọn. Ẹ̀yin ará, mo mọ̀ pé ẹ máa rò wípé ọkùnrin wo gan ni wọ́n bá pàdé, àti pé kí lorúkọ ọkùnrin náà tó jí i. Ẹni tó ń bá pàdé òun náà ló níṣẹ́ ìyanu. Akirisore, aṣore kiri, aṣore má gbẹ̀jẹ́, aṣore má sìrègùn, ọba àwọn ọba, olúwa àwọn olúwa, gbòǹgbòdílé Jésè ni, kìnìún ẹ̀yà Júdà. Jésù Kristi ọmọ aládé àlàáfíà, òun ni wọ́n pàdé. Bẹ́ẹ̀ ni lórí ní kòríta kò yé mi mọ́. Òun ni wọ́n gbé òkú ọmọ ọkùnrin ọmọ arẹwà, ọmọ tá arẹwà bí, òun náà gbókù rẹ̀ pàdé lójú ọ̀nà. Ọba àwọn ọba ló jẹ́ ọmọkùnrin òun. Òun náà ló sọ ìbànújẹ́ ọjọ́ òun dayọ̀. Kò sẹ́ni tí ń rí Jésù tí ayé rẹ̀ rí bákan náà mọ́. Kò sẹ́ni tí ń gba Jésù gbọ́ tí ayé rẹ̀ tún wà bákan náà mọ́. Ọjọ́ tí obìnrin orísun ẹ̀jẹ̀ ọdún 12 rí Jésù, ọjọ́ òun ní ìsun ẹ̀jẹ̀ rẹ̀ gbẹ. Ọjọ́ tí ọkùnrin afọ́jú Bátíléméù
torí Jésù ọjọ́ òun ló kúrò nínú òkùnkùn biribiri ayé, ọjọ́ náà lójú rẹ̀ là lóríran. Ọjọ́ tí Sákéù rí Jésù, ọjọ́ òun gangan ni ìgbàlà wọlé rẹ̀. Kò sẹ́ni tó máa rí Jésù táyé rẹ̀ máa rí bákan náà mọ́. Bẹ́ẹ̀ sì ni o, kò sẹ́ni tó lè rí Ọlọ́run láì kọ́kọ́ rí Jésù. Nítorí pé ìwé mímọ́ sọ fún wa, Jésù sọ nínú ìrere ti Jọ́ọ̀nù orí 14:6, ó ní èmi ní ọ̀nà, òtítọ́ àti ìyè, kò sí ẹnikẹ́ni tó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Bẹ́ẹ̀ ni o, báwa àṣà àwọn Ẹ̀gbá wá ní báwa, Ẹ̀gbá méjì kì í jara wọn níyàn, báwa náà ni. Kábíyèsí rẹ Ọlọ́run. Kò sẹ́ni tó lè wá sọ́dọ̀ bàbá o bí kò ṣe nípasẹ̀ Jésù Kristi, ọ̀dọ́ àgùntàn, ọmọ aládé àlàáfíà. Ọ̀rẹ́ mi o, ẹ bá dáa kó gba Jésù gbọ́, gbà á gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ. Àǹfààní kí ló jẹ́ fún ènìyàn tó jèrè gbogbo ayé yìí tó sì sọ ẹ̀mí rẹ̀ nù? Kí lènìyàn ó fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀? Fàyè rẹ̀ fún Jésù lónìí ọ̀rẹ́. Gbà á kó lè sọ ìbànújẹ́ rẹ dayọ̀, kó lè sẹ́kún rẹ dẹ̀rín. Á dà fún ọ.